ọmọ Yorùbá ọwọ́ ti tàgádágodo wọn àṣé báyìí lẹ rí eléyìí yà mí ọkàn mi kúkú ó yà mí lẹ́nu ṣé ẹ ti gbọ́ tẹ́ ẹ bá tí ì gbọ́ ẹ bọ́ bí ẹ wá gbọ́ o pé àwọn báńdíìtì àwọn ajínigbé ajínipa níṣe ni wọ́n yípo lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kí ló wá ṣẹlẹ̀ ọmọ Yorùbá ẹ farabalẹ̀ fídíò ń bẹ ń bí ẹ gbọ́ ṣebí láìpẹ́ yìí ni àwọn olóṣèlú agbègbè ilẹ̀ Yorùbá tí wọ́n kóra wọn jọ lórí bí ètò ààbò ṣe máa dúró lẹ́nu ọjọ́ méjì sígbà yìí òun ni àwọn gómìnà pàápàá nípínlẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n kóra wọn jọ pé tó nítorí pé àwọn aráàbí yìí a lè ní wọn ò lè ṣe kí wọn ó ṣe o tí wọ́n ní wọ́n fẹ́ máa jí wa gbé ìbáwa ti sọ fún yín tẹ́lẹ̀ pé bọ́bá tásìkò àti fùrọ̀ là wọ́n ní kékeré láti pa eékan ìrókò bọ́bá dàgbà tán yóò béèrè ẹbọ nígbà tí èéfín ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rú díẹ̀ kọ́ la ti ń pariwo ibi kò kàn mí òun lẹ̀ ń sọ ó ti wá kàn wọ́n báyìí àwọn yẹn ti sọ fún wọn pé tó ẹ̀yin lókùn tá a máa gbé ànígbé aráàlú mọ́ eléyìí ló mú wọn kàn pé pàdé àmọ́ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n parí ìpàdé ohun tá a rí láàrin wákàtí díẹ̀ sígbà tá a wà yìí gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú fídíò tí mò ń gbé bọ̀ òun ni pé àwọn agbésùmọ̀mí wọ́n wá olóyè Sunday Adéyẹmọ lọ lé níbo ni wọ́n wá wọn lọ ẹ má jẹ́ ń gbé yín jìnnà ẹ wá wo fídíò láìpẹ́ ilé wọn tó wà ní Sókà nílùú Ìbàdàn ṣé ẹ sì mọ̀ pé kò jìnnà sílé ọba tuntun Olúbàdàn ọba Abdulrasheed Ọládọjà Adéwọ̀lú wọ́n ní inú àjẹ́ńdà wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ jáde èròǹgbà wọn ni pé kí wọ́n wá gbé olóyè Sunday kí wọ́n sì lọ gbé kábíyèsí kí wọ́n tó gbé gómìnà ṣé Sunday bá yín pín nínú owó ìlú ni àbọ̀ bá yín pín nínú owó òṣèlú iṣẹ́ tó bá ṣe ní jẹ báwo ló jẹ́ ṣé ọba Abdulrasheed ó ṣe dogun pé ṣọba yín negotiate ni àbóhùn jẹ́ Gúnmi iná ẹ̀ la fi ń sọ fún gbogbo àwọn tí wọ́n lọ pé Gúnmi wálẹ̀ Yorùbá pé èèmọ̀ lẹ́gbẹ́ wọlé àjẹkú lánàá ọmọ kú lẹ́nìí tani ọmọ pàjẹ́ àná ló ti pọ̀ mọ́ lápára ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ kọ́kọ́ wo fídíò ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tí ń gbé wá fún yín lónìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ kọ́kọ́ wo fídíò yìí òun rèé ọyá ẹ̀ṣọ́ mẹ́pọ̀n padà bọ̀. pé ká tètè lọ ṣiṣẹ́ yẹn wọn ṣáà ṣiṣẹ́ yẹn mọ́ Adébòmí àwọn padà wá ní. so wọ́n dẹ̀ wá bá wọn di àṣepa wọn bá èèyàn 63 yẹn kó nínú ilé kan lásìpa. ilé kan wọ́n kó bíi 30 kẹ́nẹ́ kan bẹ̀. pẹ̀lú ìbọn ni o pẹ̀lú AK-47. ní ọ̀nà ìdí ọya ń bẹ́ẹ̀ tí wọ́n ṣàkó bí almost 1 something wọ́n kó lọ ní Ayégún Ọ̀lẹ́yọ̀. so ibẹ̀ ni ìnáwó ti gbígbá Ayégún Ọ̀lẹ́yọ̀ lọ gba mọ́tò ọ̀fẹ́ tí wọ́n wọ̀ lọ 18 passenger mẹ́ta ni wọ́n gbà láti fún wọn lọ bàìtúláàsì wọ́n sanwó bàìtúláàsì gbogbo nǹkan tó yẹ kí wọ́n san owó tí Ayégún Ọ̀lẹ́yọ̀ ná lé 100,000 so ibẹ̀ lára ti kan kálukú pé kí kálukú lọ exactly Adébòmí ojú ẹsẹ̀ ni torí bí ìlàlága Ayégún Ọ̀lẹ́yọ̀ ti jáde ẹ̀ẹ̀mẹwàá ní gbé mi. ẹ káàbọ̀ padà ṣé ẹ ti gbọ́ nǹkan táwọn aládùúgbò sọ ẹ gbọ́ iye èèyàn tí wọ́n bá pàdé láàrin Sókà torí ẹlòmíràn sọ pé gbogbo agbègbè tí wọ́n ń sọ yìí agbègbè olóyè Sunday Adéyẹmọ ni nílùú Ìbàdàn ni wọ́n ti kóra wọn sínú completed building káàkiri àti ìmí ìwà tó jẹ́ pé completed ni àmọ́ ìbéèrè kan tèmi fẹ́ béèrè ṣáwọn bandit yìí ná mọlé ṣáwọn ni kíátìkà ni wọ́n mọ kíátìkà tó fún wọn lé àbáwọn ni wọ́n sáré kọ́lé wọn àwa ọmọ Yorùbá ẹ fura o ayé má má gbẹ́gẹ́ o àfúrá o ṣùgbọ́n èmi fẹ́ sọ fún yín pé látàsìkò yìí lọ ó yẹ ká máa fura síra wa àwọn tó ń wa mọ́tò interstate
àwọn tó ń wa tààrin ìlú ẹ kíyèsí wọn. Bó o bá ń wa mọ́tò lọ tó wà nù public bus, kíyèsí conversation kọ́ọ̀lù tí driver yẹn ń pè. Ọ̀rẹ́ máa ń dáhùn gbà máa ń lọ Ìbàdàn máa pè pé mo ti dé sókà, mo ti dé onígàárí, mo wà ń rìn díìmù. Ẹbí pé ta lọ ẹni tẹ́ ẹ̀ ń pè sá. Ibẹ̀ kọ́ là ń lọ. Ẹ̀gbọ́n nǹkan táwọn èèyàn yìí sọ, kí wá ló wá fà á tọ́rọ̀ yìí fi dà báyìí lórí ìpàdé tí àwọn gómìnà ṣe yàn. Wọ́n yà yín náà lẹ́nu lórí ìpàdé àwọn gómìnà ni. Bẹ́ẹ̀ ni nílùú Ìbàdàn ẹ ṣáà rí bí wọ́n ṣe ń wọlé, tí wọ́n ń gbé mọ́tò bọ̀gìnì wọlé, tí wọ́n fi jókòó, tí wọ́n ṣèpàdé. Lẹ́yìn tí wọ́n ṣèpàdé, òun lọ̀rọ̀ yìí dé. Kí wàá ni wọ́n sọ ń bí ìpàdé tó lè fa bàbà bí ọ̀rọ̀. Kí n tó gbé yín lọ bí fídíò wọn, ẹ jẹ́ n sọ díẹ̀ fún yín. Arákùnrin kan nínú àwọn ajínigbé ajínipa tí wọ́n pè ní Gbóyì, ṣé Gbóyì ni àbí Gbòyí, ìròyìn fi yé wa pé ó ti wọlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá nílùú kan tí wọ́n ń pè ní ìlú Ṣakí Ògún Ọ̀rọ̀kí, àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà. Mo ṣe ń fi àsìkò yìí pé ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí. Tímọ́tímọ́ bàbá yìí náà súnmọ́ Bọ́lá Ahmed Tinubu àti Ṣèyí Mákindé tó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Bàbá gẹ́gẹ́ bí ọba láyé àtijọ́, ọba máa ń gbé aṣọ ogun wọ̀ ni. Ó dàbí pé gbogbo ẹ̀yin ọba yìí náà tó bá ti délẹ̀, gbogbo yìí là á máa tì síwájú. Bẹ́ẹ̀ wá ń tìyàn síwájú kò ní sí bẹ́ẹ̀ mọ́. Ẹ má jà á tàn yín. Àwọn ọ̀dọ́ máa ya wọ pálásì yín, tí wọ́n á wọ yín, tí wọ́n á gbáṣọ ogun, àwọn á gbébọn lé yín lọ́wọ́. Ní wòlíì kan fi sọ pé ẹ lè bọ́ ń bẹ̀, Olúwa ló sọ, òun kọ́ lòun sọ. Tẹ́ ẹ bá tètè dìde, Gbòyí ti kalẹ̀ sí Ṣakí báyìí gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́. Ògbóǹtarìgì sì ni. Ṣé ẹ mọ̀ yìí pé àwọn gómìnà yìí náà wọ́n try nínú intelligence tiwọn, report wọn, ṣùgbọ́n àwọn alábọ̀dé wà láàrin àwọn security tí wọ́n gbà. Alábọ̀dé wà ládùúgbò, ó wà lágboolé. Àmọ́ bó ti wù ká alábọ̀dé tó wọn ọ̀pọ̀ tó àwa tá a jẹ́ ẹ̀ṣọ́ aláàbò. Àmọ́ bójú bá farabalẹ̀ ó máa rí mú. Lóòótọ́ imú níkà kò já gbóòórùn àṣebí. Ẹ gbọ́ mi sà, ẹ gbọ́ mi mà. Ẹ jẹ́ gbé yín dìbò tó fàdé tí àwọn báńdíìtì tí wọ́n fi lọ sọ̀ráǹdì ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Òun rèé, ẹ gbọ́ bó ṣe lọ. Ẹ jọ náà ẹ ṣe kí ni kẹ́ ẹ bọ́ síwájú wa ni. Láti bẹ́ẹ̀ yẹn ni. Ẹ má wọlé síbẹ̀ o. Ẹ jẹ́ ká dúró báyìí ni o. All right. Ondolele.
lọ. Orí mi sàn. Ta ló lo fóònù yìí kó má lọ jábọ̀ o, àárẹ̀ èso. Mo fẹ́ dé káwọn sókè ni. Yes, please. Yes, please. Yes, please. Yes, sir. Thank you, sir. We will see you at the end of in the region's response to insecurity, especially rising incidents of kidnapping, banditry, illegal mining, and unregulated interstate migration. This decision was reached at a meeting of the 6 governors held at the Government Office Secretariat, Ibadan, Oyo State. In a communique issued at the end of this meeting, the forum said that this fund will be managed by the Dawn Commission and supervised by the Special Advisor on Security from all 6 states, which will support coordinated operations, joint intelligence sharing, and rapid response initiative across Lagos, Ogun, Oyo, Osun, Ondo, and Ekiti states. The governors also approved the establishment of a live digital intelligence sharing platform that will enable real-time exchange of threat alert, incident report, and interstate security communication. The forum calls on the federal government to note the urgent need for enhanced forest surveillance across the southwest states and enjoin and call on the federal government to secure the vast forest belts that have become hideouts for all sorts of criminal elements. To this end, the forum agrees that the federal government should help deploy the forest guards across the southwest states, with each state government responsible for providing the required personnel. Ẹ káàbọ̀ padà. Ìpàdé táwọn gómìnà ṣe rèé. Nínú ìpàdé wọn kí ni wọ́n sọ ń bẹ̀? Kò sí nǹkan méjèèjì pé àwọn fẹ́ wọ́n máa make sure pé ajínigbé kan ò rẹ́nìkan jí gbé mọ́ nílẹ̀ Yorùbá. Ìyẹn ni pé wọ́n béèrè fún ìjọba ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ní pé gbogbo 6 states tó jẹ́ ti Yorùbá, bọ́dà tó wọbẹ̀, àwọn á ní security tó gbójú tó gbónú. Lẹ́yìn èyí ni wọ́n ní nínú ọ̀rọ̀ àṣẹ àwọn gbogbo igbó tó wà káàkiri ni àwọn kó àwọn foresters sí pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó dájú tó superb láti flush out gbogbo ẹni tó bá wà ń bẹ̀. Ṣé ẹ má gbàgbé pé èèyàn nìkan kan náà máa bá pàdé nínú àwọn forestry wa, kìnìún wà ń bẹ̀, ṣùgbọ́n èèyàn ọ̀kan wọn bá kìnìún pàdé kan finish ẹ̀, èèyàn náà lè padà dà kó di kìnìún. Wọ́n ní àwọn á lé wọn jáde, àwọn á sì lọ make sure pé gbogbo bọ́dà wa ọ̀nà tí wọ́n ń gbà wọlé wọn ò ní láǹfààní àti wọlé. Eléyìí ló bí wọn nú. Wọ́n sì ti mọ̀ yìí pé kò sẹ́ni méjì tí wọ́n fẹ́ gbé fún tó kọjá olóyè Sunday Adéyẹmọ. Ọ̀rọ̀ mi ò yé orílẹ̀-èdè Yorùbá ní kíákíá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Ìdí rèé tí wọ́n fi ròyìn pé tí wọ́n bá wá wọ́n máa ká olóyè mọ́lé
ẹ gbọ́ tí wọ́n bá wá wọ́n á ragabú ẹ̀ wọ́n bì kan àwọn ta lẹni tó júwe ilé ẹ̀ fún wọn tí ì bá sọ ọmọ Yorùbá ta lẹni tó júwe ilé kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bí kì í bá sọ ọmọ Yorùbá ta lẹni tó sọ pé secretariat government house ni Ṣèyí ń gbé ni mo fi ń sọ lẹ́ẹ̀kan sí tí mo tún sọ pé ojú báyìí lalákan wa gbọ́dọ̀ máa fi sọ́rí ní gbogbo ìgbà ẹ gbọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti kọjá abẹ́ ṣe rò ó ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ bá ní ọkàn yín tọ̀ ọkàn yín náà nù àmọ́ yóò tì yín ṣubú tó bá yá àwa ò ní sọ bẹ́ẹ̀ a sì ní kú díẹ̀ tá a bá wù ìdí ni tó à ń sọ fún yín pé ẹ̀yin ni bàbá wa ẹ̀yin lẹ mọ̀ bó ṣe ń lọ ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè dìde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kábíyèsí kan tí mo gbọ́ tán ẹ̀ ọba Àwùjalẹ̀ tó gbèsè sọ́rí nígbà tí Sani Abacha mú Dípò Díyà wọ́n ní kábíyèsí lọ ọ̀dọ̀ ẹ̀ ó sọ fún un pé ọmọ òun yóò padà wálé wá bá àwọn ẹni bá ní ó kú yóò ṣíwájú ẹ̀ kú Mustapha tún lọ gbé owó sínú Ghana Mosque ó gbé kalẹ̀ bàbá yìí máa gbówó lọlé ó lóun ọ̀gbówó ẹ̀mí Díyà rìlíìsì ẹ̀ fún kóun máa mú lọlé bọ́ọ̀ bá sì lè rìlíìsì ẹ̀ yóò fẹsẹ̀ ara ẹ̀ rìn wá bá òun lé ó sì lọ bá Díyà náà pé ṣó ráyé ẹ báyìí ilé tó lọ kọ́ tó yọ ẹ́ lójú tí èjẹ́ kó yọjú sáwọn àgbààgbà orí bí ọba rẹ àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹsẹ̀ ló fi rìn padà wálé nígbà àrètí pín Sani Abacha kú Díyà padà lé àwọn kábíyèsí nìyẹn báwọn náà bá tiẹ̀ lálébù tiwọn eléyìí tí wọ́n ṣe ní òjòjúlówó ẹ̀yin kábíyèsí náà tó kù tásìkò yìí bá báyìí àsìkò báńdùtì tọ́ka yín mọ́ yìí bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ gbégbèsè wọ́n wá ka yín mọ́lé èyí bá yín nù bẹ́ẹ̀ ni èyí tẹ́ ẹ̀ ń ṣe yí ọ̀rẹ́dì àkọọ́lẹ̀ ti wà fọ́ba kọ̀ọ̀kan tó jẹ́ pé ìran tí ń bọ̀ nínú ìran kẹẹ̀ẹ́dógún yóò máa kà á àwọn ẹbí tó ti jáde wọ́n máa gbọ́ pé ńgbà àwọn jọba àràbá iná dàlù bẹ́ẹ̀ ni ẹ bá mi ṣí àìtò yẹn jọ ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé gangan ẹ bá ń pín in dọ́dọ̀ àwọn kábíyèsí ẹ jẹ́ ó dọ́dọ̀ gbogbo àwọn olóyè àwọn alágbára ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ẹ jẹ́ ó dọ́dọ̀ Tinubu ìpinnu àwọn aráàbí yìí ni láti bàjọba ẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ibi tí wọ́n tẹ̀ ti gbé dé yìí ìkíní ó ti fẹ́ yíwọ́ kò sí nǹkan méjì ká jókòó yí tábìlì po ká dẹ̀ pín kálukú ní bọ́dà ẹ̀ kálukú mójútó agbègbè ẹ̀ ká máa jọ ṣòwò papọ̀ kò sí ìjà ń bẹ bí bẹ́ẹ̀ kọ́ tọ̀ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ní tèmi títí ìgbà míì tá a tún máa pàdé ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.